Ìṣọ̀kan Oòduà TV network, akí tonílé akítàlejò, akí ọkùnrin akí obìnrin, akí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Oòduà pátápátá. Lẹ́ni ọjọ́rú, gbogbo ohun tó ń rú omi àlàáfíà ayé wa Ọlọ́run á kúkú bá wa sọ wọ́n dẹ̀rọ̀. Ẹja ńlá tó ń rú omi ayé wa pátápátá lọ́lọ́run á fi ìwọ̀ gbé jáde. Ìṣọ̀kan Oòduà TV network, arìnrìn àjò alọ abọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Arìnrìn àjò dé ọ̀dọ̀ bàbá wa Yàyà ní ìlú Ìbàdàn. Ẹ̀yin náà ti mọ̀ wípé Ìṣọ̀kan Oòduà TV wọn ò ní mú ìròyìn tí kò dánmọ́yán, tí kò kì í ṣe ìròyìn òtítọ́, wọn ní mú wá fún yín láéláé. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn lẹ́ẹ̀kan la máa ń gbé lórí ìkànnì wa gẹ́gẹ́ bí Ìṣọ̀kan Oòduà Network TV. Ẹ ti mọ̀ wípé gbogbo ìgbé táwa bá he pátápátá ló máa ń lọ́mọ nù. A ò ní figbá kan bọ̀ kan nínú láéláé, torí ọmọ Yorùbá tòótọ́ làwa tá a sì ń dúró lórí òtítọ́ Yorùbá. Mo ń lọ sọ́dọ̀ bàbá wa tí a fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn lónìí. Dádì, ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ kú iṣẹ́ o. Yes sà, ẹ kú dédé àsìkò yìí. Olúwa ó dì wá mú. Àṣẹ Ìdùmarè. Báwo ni gbogbo Ìbàdàn sà? Ìbàdàn tutù mínímíní, ó dẹ̀ rọ̀ wá lọ́rùn. Àdúpẹ́. Èmi náà tiẹ̀ ti rí wípé ojú yín tutù dádì. Ẹ ṣeun. Àwọn ìyá wa ń kọ́ láàfin o. Àlàáfíà ni gbogbo wọn wà. Olórí ń bẹ lálàáfíà. Ẹ ṣeun bàbá. Ní àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ orúkọ yín, torí lórí ìkànnì tí ẹ wà yìí gbogbo ọmọ Yorùbá pátápátá náà ń wò yín jákèjádò gbogbo àgbáńlá ayé. Bí wọ́n ṣe ń wò yín nílùú tá a wà yìí, bẹ́ẹ̀ ni wọ́n ń wò yín lókè òkun. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé sà. Orúkọ mi ni Olóyè Yahaya Odùọlá Ọbádàrà alias aka Damblo. Bàbá Damblo. Aṣíwájú Olúànà tìlé toko. Aṣíwájú Olúànà tìlé toko jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá. Ìbà, ẹ ṣé bàbá. Kó tó di pé a tẹ̀síwájú, a kí yín, a ṣe yín ní pẹ̀lẹ́. Láṣẹ Ìdùmarè, ire ni ó máa wọlé bá gbogbo wa o. Lórí ọ̀rọ̀ Oòduà, òun ló gbé Ìṣọ̀kan Oòduà TV network dé ọ̀dọ̀ yín bàbá, torí pé a máa ń jẹ́ kó yé àwọn èèyàn wa wípé àwọn àgbààgbà kan sì wà nílẹ̀ Yorùbá tí wọ́n lè sọ ìtàn Oòduà fún wa, àní tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe Yorùbá gangan, àwọn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ wípé wọ́n dúró lórí òtítọ́ tí wọn ò figbá kan bọ̀ kan nínú. Bàbá, kí lẹ lè sọ fún wa nípa ilẹ̀ Oòduà gan? Ilẹ̀ Oòduà tó jẹ́ ilẹ̀ Yorùbá, ó jẹ́ ilẹ̀ kan tí Ọlọ́run yọ́nú sí, tí Ọlọ́run sì kó ọ̀rọ̀ mèremère síbẹ̀, tí Ọlọ́run sì yọ̀ǹda fún wa ká máa mọ lílò rẹ̀. A sì yẹ kúrò lórí ẹsẹ̀ àwọn bàbá wa lórí tí wọ́n fi wálé láti máa mójútó ìṣọ̀kan ọmọ Yorùbá àti àlàáfíà wọn. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣeun bàbá. A gbọ́ wípé jagunjagun ni ẹ̀yin náà ní ilẹ̀ Yorùbá, tí ẹ dẹ̀ ti rin ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ìrìn àjò yín nípa ìjàǹgbara ilẹ̀ Yorùbá? Kò sí nǹkan kan tó burú bí ká ṣàlàyé díẹ̀ fún yín. A jẹ́ kan lára àwọn tó ń fẹ́ àlàáfíà àti lọ síwájú ilẹ̀ Yorùbá. Àwọn bàbá tèmi ní jagunjagun ní Ìbàdàn bí nílé Adérọ̀gbà Ṣògúnrò ní Lábìrán Sàlẹ̀fà. A bá lọ́wọ́ àwọn bàbá wa ní bí wọ́n ṣe ń ṣètò kílò lè dára àtàjàgbara tí wọ́n ní pẹ̀lú wa. Pàápàá jùlọ wọ́n taná sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nígbà ogun Àgbẹ̀kọ̀yà tó lóníwèlé Tàfàkànràn, àti bẹ́ẹ̀ làwa ti bá wọlé pẹ̀lú àti máa jà fún ilẹ̀ Oòduà tí kò sì rẹwà, tí kò dẹ̀ ní rẹwà láéláé. Àṣẹ Ìdùmarè. Bàbá, pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ó ń lọ ní orílẹ̀-èdè Odùduwà lọ́wọ́lọ́wọ́ báyìí, àkọ́kọ́ ẹ jẹ́ kí n béèrè báyìí pé kí ni ìbáṣepọ̀ ẹ̀yin àti jagunjagun akọnilẹ̀ Oòduà tí òkìkí wọn kàn lọ́wọ́lọ́wọ́, ìyẹn bàbá wa Chief Sunday tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho, ìyẹn bàbá wa Chief Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho.
kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín, ǹjẹ́ ìbáṣepọ̀ yín dán mọ́rán? Torí ọwọ́ tí olóyè Sunday Igboho fi mú gbogbo wa kò ní ajùn lọ lọ́jọ́ orí, ó máa ń kó gbogbo wa mọ́ra náà ni. Ilé ìfáwà náà láǹfààní àti dúró tì dé gbogbo ibi tó bá fẹ́ lọ ńlẹ̀ Yorùbá yìí, gbogbo ibi tó bá ti ń jẹ́ ìlú Oòduà tí olóyè Sunday Igboho bá sì sọ pé ìlọ síbi báyìí yá, àwa náà dẹ̀ ti ṣetán láti tẹ̀lé lọ síbikíbi tó ló nígbàgbọ́ nínú wa. Láàárín ìṣẹ́jú kan sí méjì ẹ bá mi ṣàdúrà fún akọni ilẹ̀ Yorùbá tí à ń pè ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho yìí tí wọ́n jẹ́ bàbá wa, balógun wa, ẹ bá wa ṣàdúrà fún wọn. Ẹ ṣe púpọ̀, ó nídìí ká wúre fún, torí ní gbogbo kíbi nílẹ̀ Yorùbá ni ẹ ti ń wúre fún. Kódà ó sá pamọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́n ti wá gbé jáde, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa kan sọ níjọ́ pé ìgbà tó bá yá fúnra ọmọ Yorùbá ni ó gba ara ẹ̀ kúrò lọ́wọ́ ìyà tí wọ́n bá fi ń jẹ wá. Kò sí èrè pàtàkì kan tó pọ̀ jù tí mo fẹ́ súre fún olóyè Sunday Igboho ju ìwúre àìkú lọ. Kí Ọlọ́run jẹ́ kẹ́mi ogun fún wa. Àṣẹ. Àṣà ló sì ni wọ́n mọ̀ lè sá ń lọ́gbẹ́. Èèkàn ló ní wọ́n mọ̀ fi nǹkan kan burúkú kan. Bèbè ẹ̀hún odò wọ́n máa wora wọn lọ́ọ̀kan ni wọ́n èso mọ́ra wọn. Ní gbogbo gbàtáyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà, táwọn bàbá wa Oòduà sì ń yọ́nú sí wa, àṣeyè lálàkàn ṣèkò. Àṣẹ Èdùmàrè. Gbogbo igi télégèdè bá fọwọ́ ẹ̀ bà dídùn ni máa dún. Torí ìdí èyí gbogbo bí tí Sunday Igboho ẹ̀ ṣe sẹ́nu rẹ̀ kífà ni. Ó ní ẹ mọ̀ pa mí wọ̀n ipa wá igbá ni wọ́n pa wọ̀n ipa wá yìí kò dọ̀ gbọ́dọ̀ kódó àlọ́kọ́ ọlọ́kan gbọ́dọ̀ pọ́lọ́ ariwo ṣoṣo ní ìpọ́jà. Ìgbàgbésẹ̀ ajá òdákó, ìgbàgbésẹ̀ ẹsẹ̀ ọkọlà, ìgbàgbésẹ̀ ọ̀bọ kọ̀rántìlé, alágogo kan ìrọ́wọ́ ọrí, ẹ̀là ẹ̀lẹ̀kẹ̀ rójú àtòkùnbọ̀, asákòókò àti kòkó ẹ̀ ìgbà papọ̀ ni. Gbogbo ẹni tó bá ní ikú Sunday Igboho ó yá báyìí, oru ayé múnu. Àṣẹ. Yọ́lọ̀rẹ̀ mọ́ gba fẹ́fẹ́ dé lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Àgbáwọlé ti sẹ́rí. Ṣeun bàbá wa ẹ ṣe ìtẹ̀wé àṣẹ ti rọ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Bàbá a gbọ́ wípé jagunjagun ni yín, a sì gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ni ẹ ti lọ tí Elédùà sì wà pẹ̀lú yín tẹ́ ẹ sì ṣẹ́gun. Ǹjẹ́ tí ẹ lè sọ fún wa bí ogun kan tàbí méjì tí ẹ ti lọ tí ẹ sì ṣẹ́gun náà tí ẹ padà wálé láyọ̀ àti àlàáfíà? Ètò ṣe sọ pátápátá ní ogun Àgbẹ̀kọ̀yà. Lóòótọ́ ọjọ́ orí wa kéré ńgbà yẹn, ṣùgbọ́n àwọn bàbá wa dì wá ní gàárì láti lè kojú ogun yẹn. Mo sì rò pé àbálò àbábọ̀ ní tí Àgbẹ̀kọ̀yà fẹ́ náà níjọba padà ṣe. Àwọn ogun yòókù a lè pe lógun tààrà, torógun kéékèèké ogun àwọn ọmọ tí ò gbọ́ràn tí wọ́n bá ń dà lúrú tí wọ́n pè wá tá ń lọ kojú wọn, tá ń jẹ́ kí wọ́n mọ̀ pé bọ́tà kìí ṣe oúnjẹ ọ̀bọ. Kò sì síbi kankan tí àwọn ọmọ wọn ti kóra wọn jọ tí a yọjú síbẹ̀ táwọn náà lè dúró mọ́, torí wọ́n rí iṣẹ́ bíi méjì mẹ́ta tí wọ́n fojú wọn rí. So kò jẹ́ káwọn náà lè dúró, torí kò sógun kan gidi mọ́ láyè sin ju ogun àwọn ọmọ area boys, àwọn 1 million boys yẹn lọ mọ́. Ìjọ tógun wà, ogun tíjọ́ ń yàtọ̀, so ogun ìta ń jà ń sìn, ogun àwọn ọ̀dọ́ ni, ogun àwọn ọmọ aláìgbọràn, àwọn ọmọ onírun kólókòló sí tí wọn jẹ́ lù ú sí mi yẹn, tí wọ́n yà sọ́tún yà sósì máa wà lọ́wọ́. Ogun tó kù láyè sí nìyẹn tí à ń dojúkọ. Ọlọ́run dẹ̀ bá wa ṣe ogun náà kanlẹ̀. Àṣẹ Èdùmàrè. Àwọn alálẹ̀ ilẹ̀ wọn ò dá sí. Àṣẹ. Ẹ ṣeun bàbá. Bẹ́ẹ̀ lọ fọ̀nà. Ẹ ṣeun bàbá. Lórí àwọn darandaran tí wọ́n pera wọn ní darandaran tí wọ́n ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu tí bàbá wa Chief Sunday Igboho dẹ̀ dìde wípé èyí tí wọ́n pa ọmọ Oòduà tó kí wọ́n dáwọ́ dúró, ṣùgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé kò láṣẹ láti lé ẹnìkan kúrò ní ibì kan. Kí ni ohun tí ẹ̀yin rí sọ síbi yẹn bàbá? Iṣẹ́ ìjọba ó máa ń ṣòro tọwọ́ bọ̀. Ohun tí gómìnà sọ ní sọ yẹn, ṣùgbọ́n mo rí i pé pẹ̀lú ogun tí gómìnà ń sọ, mi rò pé ó dí olóyè Igboho lọ́wọ́ láti ṣe tó fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí ọmọ akin. Gẹ́gẹ́ bí ọmọ akin. Gbogbo wa dẹ̀ dúró pátápátá tí ò síbi kankan tí ẹnìkankan náà wá rí yẹ̀ sí. Kódà tó bá tún pè ní ìsìn pé bí báyìí yá pẹ̀lú ògo Ọlọ́run á tún tẹ̀lé náà ni. Tọ́rọ́ Ọlọ́run ló ti ṣáájú táwa wá ń bọ̀ lẹ́yìn ẹ̀. Alálẹ̀ ilẹ̀ mo sì dúró tì. Yóò rí bá ti ṣe yọ̀rọ̀ náà gbégbá. Igbó ò ní di ojú ọ̀nà mọ́ lọ́wọ́. Ẹ̀mí ń fẹ́ sọ Yorùbá kan wọ́n ní kíníkan ìjagun kíníkan kọ́ mọ́ bọ̀. Àgbà mi tán lórílẹ̀. Ilé jagun kankan kọ́ mọ́ bọ̀, gbogbo bí tó bá ti lọ tí ní fíní báyìí ní ẹ̀dí ẹ̀ máa kó lè kó mọ́, nǹkan kan ò lè ṣe. Ètò ẹ̀dẹ̀ ń pariwo pé wọ́n lọ gbé wọn,
Sunday Igboho ó ti dọmọ Balógun tí àwọn Yorùbá máa ń kìtò nílùú náà máa ń sọ pé ẹ má nà má Balógun bẹ́ẹ̀ bá nà má Balógun ìdágìrì ẹ wọ̀lú ẹsẹ̀ gìrì ó wòde ẹ ń bá ti jálé agbọ́n ó ti mọ̀ pé agbọ́n ó tà òun ẹ jẹ́ kí wọ́n gbé wò ká wo ibi tí ó sọ lẹ́sìn ẹ jẹ́ kí wọ́n gbé wò. ẹ ṣeun bàbá a gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ife ẹ̀yẹ lẹ ti gbà ní gbogbo ibi tí ẹ ti lọ lára àwọn ife ẹ̀yẹ tí bàbá gbà rèé o àbẹ́ẹ̀rí bàbá wa Yàyà tí à ń bá sọ̀rọ̀ tí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí bàbá Damblo ara àwọn ife ẹ̀yẹ wọn rèé bàbá ti ja ọ̀pọ̀lọpọ̀ ogun wọn ti ṣẹ́gun ní ilẹ̀ yìí àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àbẹ́ẹ̀rí àwọn ife ẹ̀yẹ tí bàbá gbà rèé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn akọni lójú ogun bàbá ń sọ fún wa ní àná nígbà tá a dé ọ̀dọ̀ wọn wípé bó bá ku ẹ̀jẹ̀ kan ṣoṣo lára wọn ilẹ̀ Oòduà làwọn máa fi jà fún ṣe é rí wípé bàbá ò sá rárá àwọn ajírogun àwọn arógun má sá nìyẹn àbẹ́ẹ̀rí báyìí àwọn àwọ́ọ̀dù tí bàbá ti gbà káàkiri ayé nìyí bàbá ẹ kú iṣẹ́ ilẹ̀ Oòduà ẹ kú iṣẹ́ ilẹ̀ Oòduà ẹ á gbọ́ nípa ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Oòduà Defence Force tí wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ fún ilẹ̀ Oòduà gẹ́gẹ́ bí ọmọ ogun ilẹ̀ Oòduà ẹ dákun bàbá wa kí lẹ lè rí sọ fún wa nípa Oòduà Defence Force tí wọ́n pè ní ODF. Mo gbọ́ nípa yẹn kò pẹ́ tí wọ́n wá fi tó mi létí pé àwọn dẹ̀ fẹ́ kí a darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ yẹn tèmi náà dẹ̀ ń ṣèlérí fún wọn pé màá ṣètò láti kó àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ìlú jọ láti ṣiṣẹ́ lórí ẹ̀ torí mo wòye pé iṣẹ́ tí wọ́n tún gbé wá yìí kì í ṣe iṣẹ́ téèyàn mọ̀ retí pé wọ́n gba owó oṣù ń bẹ̀ iṣẹ́ àfaraṣe ni gbogbo àwọn tí wọ́n sì nífẹ̀ẹ́ àti ṣiṣẹ́ fún ìlú tí wọ́n súnmọ́ wa tá a mọ̀ a ṣẹ̀ṣẹ̀ kó wọn jọ ni torí kò pẹ́ púpọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ẹgbẹ́ ìtòmí létí wọ́n dẹ̀ ní ẹni tó jó lórí àwọn ń bọ̀ wá yọjú sí wa ni wọ́n ṣe wá yọjú sí wa tá a fi rí yín pẹ̀lú wọn láti bá yín sọ̀rọ̀ so torí ìdí èyí láti sìn lọ náà láàdẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn tó bá yẹ ká fi tó létí a fi tó wọn létí ìgbà tá a bá kó àwọn èèyàn ìjọ tán á wà lè pe àwọn ọ̀gá yẹn kí wọ́n wá yẹ̀ wá wò kí wọ́n dẹ̀ tó fún wa nílànà torí ọgbọ́n ìṣètẹ́ nìkan. ẹ ṣeun bàbá ilẹ̀ Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ bàbá wọn ní ẹ ti jẹ́ aṣíwájú fún àwọn ẹgbẹ́ kan pàápàá ní inú ìlú tá a wà yìí ní ilẹ̀ Nàìjíríà ǹjẹ́ lè sọ àwọn ẹgbẹ́ yẹn fún wa níwọ̀nba tẹ́ jẹ́ aṣíwájú fún. wọ́n ń pe ẹgbẹ́ kan ní Vigilante Patrol of Ọ̀yọ́ State mo jẹ́ leader fún wọn secondly wọ́n ń pe ẹgbẹ́ kan ní anti-corruption lọ́yọ́ state mo jẹ́ patron fún wọn àwọn bíi mélòó kan bá náà làwà pẹ̀lú ẹ̀ NAPTAN Akínyẹlé local government èmi ni welfare officer wọn Ọ̀yọ́ State Vigilante Patrol ní Ọ̀yọ́ State èmi ni welfare officer fún wọn ìwọ̀n bí tọ́lọ̀ ń sí ìran wọn lárúdé nìyẹn kọ́lọ̀ ń jẹ́ ká tún lè tẹ̀síwájú. ẹ ṣeun bàbá agbára ò ní dínkù Oòduà ò ní fi yín sílẹ̀ àwọn alálẹ̀ yóò sì máa dúró tì yín ní gbogbo ọ̀nà gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé pátápátá ni yóò máa yọrí sí rere ní gbogbo ìgbà tí a bá ń wá ẹ̀yin là máa bá o bàbá kókókó báyìí lára ọ̀tá le kókókó lára yín yóò máa le o ẹ̀mí yín á gùn fún wa nílẹ̀ Oòduà bàbá gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ilẹ̀ rẹ ni ó máa jẹ́ àjàyè lẹ́ máa ja ogun o ní gbogbo ibi tẹ́ ẹ bá nà ọ̀pá sí Elédùà àti àwọn alálẹ̀ yóò máa gbà á fún yín tó bẹ́ẹ̀ ni kó rí o ó sì ti rí bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá tó bá tún kóhunkóhun a ó tún máa kàn sí yín lórí ìṣọ̀kan Oòduà TV. àwọn alálẹ̀ ló dé yín mú. àṣẹ Ìdùmarè wọ́n máa bá yín lọ àṣẹ Ìdùmarè. ibi tójú rẹ Ọlọ́run bá lọ ẹsẹ̀ yóò níyà sí. àṣẹ ẹ ṣeun ẹ ṣe o ní orí ìṣọ̀kan Oòduà TV láti wá gbé bàbá wa ìyẹn bàbá wa Chief Yàyà láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni wọ́n ní ó kù báyìí òun nìbọn ń ró ó kù báyìí òun nìbọn ń ró o a ó tún máa kàn sí bàbá
ní gbogbo ìgbà wọ́n ti ní kò sígbà tá a wá táwọn ò dá wa lóhùn. Ẹ ṣeun, àjíǹde ara yóò máa jẹ́ o. Ó dìgbà kan náà.